yàgò fún èṣù obìnrin ó sàmì sórí orí ẹni ní kò níyàn lásán láàrin àwọn mọ̀ṣíkà ọ̀pọ̀ aláǹgbá ló dákun délẹ̀ èyí tínú run ènìyàn mọ́ o. sísí onígarawa èṣù lórí tàyàwó ó dẹrù jẹjẹ ó dórí ṣá o bóyá ń bá mọ kí màmá láyà lóṣòdì òkè sísí onígarawa èṣù lórí ta obìnrin. mo dúpẹ́ o béèyàn gbọ́n bíi fábọ́mọ̀ràn bíi ọ̀pẹ̀lẹ̀ ó lè fogún ọdún wá kẹ́ni nǹkan mọ́ rẹ̀ bí mo gbọ́ dé àgbáyé bá rírú eléyìí gan ọ̀kọ̀ọ̀kan wọ́n para wọn tán èmi náà lọ́fẹ̀ẹ́ ló fò ogun àìkúrè mo wá júbà o ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí mo júbà o mo júbà bàbá mi o ìkòyí ọmọ ẹrù ọfà gbélégbègbègbèjúwẹ́gì ọ̀tẹ̀ ọ̀tán ibìkan là gbébi tí a kú sí ní ìṣẹ̀lẹ̀ ìbá bẹ́ẹ̀ ni èmi ọgbà ọ̀sán òru ìpàdé. sísí onígarawa èṣù lórí tàyàwó ó dẹrù jẹjẹ ó dórí ṣá o bóyá ń bá mọ kí màmá láyà lóṣòdì òkè sísí onígarawa èṣù lórí ta obìnrin. sísí onígarawa èṣù lórí tàyàwó ó dẹrù jẹjẹ ó dórí ṣá o bóyá ń bá mọ kí. irọ́ ni lọ́rùn mo ti máa ń sọ fún ẹ tipẹ́ bí ẹ pé o máa mọ̀ nǹkan tí mò ń rò ní mo lè ṣe ń ronú ẹsẹ̀ pé báwo mo ṣe fẹ́ rí ẹ mo fẹ́ wá ẹ sí ìrẹ̀yọ́ sí. irọ́ Dọlápọ̀ wo ṣé èyí tó wá wá ẹ wo Dọlápọ̀ sórí èyí tó wá ẹ wàá lo ọjọ́ kan wàá lo ọ̀la ọ̀túnla ìjọ mẹ́rin 1 week 2 weeks wàá lo 5 months pẹ̀lú mi kó tó máa lọ torí sórí bí o ṣe máa ń wá tó máa ń lọ yẹn kò tẹ́ mi lọ́rùn torí kò máa ń gbé mi lẹ́mi sókè báyìí kò máa ń gbé mi lẹ́mi sókè báyìí ìfẹ́ wà ló kan àyà mi báyìí Ọlọ́run ó dáa kémi náà tiẹ̀ mọ́ bí tó ń gbé dípé wàá kó lóhun ṣe máa ń mú mi ìgbà tó bá ń wò ló kò máa yọ sí mi wúrẹ́ wàá tún lọ bẹ́ẹ̀ máa wá ìkiri àkódà ètò wá wáyé wàá dúró dáadáa wàá dúró tì mí wàá bá mi ṣeré.